Dédé àkókò yìí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin ọmọ Yorùbá tó ṣẹlẹ̀ ń jọ ohun tí mo mú wá sí ojú ìwòran wa náà ni àṣà ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé nǹkan ayé àtijọ́ òun ni mo máa mú wá sí ìrántí láti mú wá sí ojú ìwòran fún yín kí n lè máa fi rán yín létí àwọn nǹkan tó ti kọjá sẹ́yìn ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Tí aláboyún bá lóyún tó bá ti bímọ gbàrà wọ́n á kí kú ewu ọmọ pé ẹ kú ewu ọmọ o, Ọlọ́run á wò ó, ọmọ yìí ni ó jẹ́ ọba ntálẹ̀ ló máa jẹ́ o, ẹ ó gbé ní àgbéyé. Ìgbà yẹn ni ìbéèrè oríṣiríṣi á máa wọlé pé ṣé ọ̀rẹ́ wa ni o, ṣé ìyàwó wa ni o, ṣé alábàárìn wa ni o. Wọ́n á máa béèrè, wọ́n fẹ́ mọrú ọmọ tó bí. Ó ṣe kókó láti mọrú ọmọ tó bí, bọ́yá obìnrin ni bọ́yá ọkùnrin ni. Tó bá jẹ́ pé obìnrin ló bí ní ilẹ̀ Yorùbá ọjọ́ keje ni wọ́n máa sọ lórúkọ. Tó bá jẹ́ pé ọkùnrin ni ó bí nílẹ̀ Yorùbá wa yìí o ní ayé àtijọ́ ọjọ́ kẹsàn-án ni wọ́n máa sọ ọmọ yẹn ní orúkọ. Àwọn àgbààgbà ilé ni wọ́n máa ń sọ ọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Ẹni tó bá dúró gẹ́gẹ́ bí baálé òun ló máa sọ ọmọ lórúkọ nílẹ̀ Yorùbá. Tó bá ti yá àgbé ìsọmọ lórúkọ yẹn á ti ń bọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bó bá wá jẹ́ wípé ọmọkùnrin ni bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan yẹn ọjọ́ kẹsàn-án tó délé ayé ló máa gborúkọ, ọjọ́ keje ní tọmọbìnrin. Ẹ̀gbọ́n náà ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ mẹ́nu dúró náà, owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá ní gbogbogbà kò ní wọ́n yín lágbára Elédùwà. Ẹ wá gbọ́ o, gbogbo bí tí ẹ bá ti wá rí fídíò Culture by Ade and Ade, ẹ like, ẹ comment, ẹ follow, ẹ share. Bí ẹ ti ń gbéṣẹ́ wa lárugẹ ọba òkè á gbé ayé yín lárugẹ lórúkọ ní agbára Elédùwà. Ó dàbọ̀.